Heriwo. Yeah. Heriwo. Yeah. Heriwo. Yeah. Àyàgbó àyàtọ̀ àyàsóríire àyàlówó lọ́wọ́. Àbọrúbọyè Ifá. Àbọyè bọ́ sísẹ̀. Go on. Àbọrúbọyè Ifá o. Àbọyè bọ́ sísẹ̀. Àràmàdà. Olúpẹpẹ dáwó. Arábìjì sódò kí ó jàre o. Erinwo ya, erinwo ya o. Erinwo ya o. Erinwo ya o. Erinwo ya. Aláùdà. Ogbó atọ́ olúwo, olúwo àsápẹ́ọ̀là. Ó bàbá ó ogbó atọ́ olúwo, olúwo àsápẹ́ọ̀là. Àràmàdà. Olúpẹpẹ dáwó. Erinwo ya, erinwo ya o. Erinwo ya jàre ya. Erinwo ya o. Erinwo ya. Ewúrẹ́ dídí tó wọlé ní kòkànù, ìyẹn ń dẹran àmúso. Erinwo ya o. Erinwo ya. Ọ̀gbágbá mi ni gọ̀gọ̀ bí ó bá ṣẹ̀dá wa. Ó bàbá ó ọba àgbà ìnẹ̀jọba ìyába àṣẹ̀dá wa. Àràmàdà, Aláùdà, Olúpẹpẹ, Àjàbí.
Ajagunmalè ẹ sọ̀kalẹ̀ sáré wa. Ó dá ló wá. Wọ́n ní bọ̀bọ̀ ẹ ti yá wèrè. Wọ́n ní bọ̀bọ̀ yìí ti wá sán lórí pátápátá. Ìwé bọ̀bọ̀ yóò tẹ̀ wá mọ̀ ọkọ tó ń sí. Ọ̀rọ̀ mi ò lè yé yín. Àwọn ọlọ́pọlọ nìkan lọ̀rọ̀ mi lè yé. Ọ̀rọ̀ mi ò lè yé àwọn àṣírí ènìyàn. Mi ò kì í sọ máa lè Yorùbá. Torí pé mo ka Bíbélì. Ìyẹn ò sọ pé kórìí mi má pé. Ìyẹn ò ní kí gbàgbé ilé. Ìgbín kì í rìnrìn àjò kó fi lè rẹ̀ sílẹ̀ o. Ìgbín kì í rìnrìn àjò kó fi lè rẹ̀ sílẹ̀ o. Ilé o ẹ má gbàgbé o. Ọmọ kálẹ̀ wá ilé o ẹ má gbàgbé o. Bí ewúrẹ́ jókòó lọ àgbẹ̀yìn dàbọ̀ wálé o. Bàgùtàn jókòó lọ àgbẹ̀yìn dàbọ̀ wálé o. Ilé o ẹ má gbàgbé o. Ọmọ kálẹ̀ wá ilé o ẹ má gbàgbé o. À ń lọ sórí kejì ìwúre. A máa lọ sí ìwúre. Àbí? Ìwúre. Ọlọ́run ọba adẹ́dá ọba ṣẹ̀dá. A dúpẹ́ lọ́wọ́ rẹ o. Fún rẹ látò ṣe ní ìgbésí ayé wa. Tí ò jẹ́ ká gbé sájò. Tí ó jẹ́ ká mọ orísun ibi tá ti ṣẹ̀ wá. Ọpẹ́ yín ògo ní forúkọ ẹ̀ lókè. Bàbá lọ́pẹ́ gbọ́ ọpẹ́ wa.
ọba ní ìgbà ẹ̀yìn wa. A fẹ́ máa ṣe ìsìn ìjọmọlúwàbí lọ lé ní bá wa sí. Àwọn ajagunmọ̀lẹ̀ òde ọ̀run jẹ́ kó sọ̀kalẹ̀ pẹ̀lú wa lónìí. Jẹ́ ká rí bá ti sí. Jẹ́ ká rọ́nà gbégbà. Ẹ̀mí tá máa fi máa rántí ibi tá ti ṣẹ̀ wá jogún ẹ̀ fún wa. Ewé egbò jẹ́ kó bá wa lára jọ. Gbogbo àṣejẹ tá bá ti jẹ, ilé tá bá ti sọ pé kó mú ire wá jẹ́ kó mú ire wá. Ilé tá bá sọ pé kó lé ibi lọ jẹ́ kó lé ibi lọ. Ní orúkọ Ọbàtálá Ọbàtásà. Ó ti rí bẹ́ẹ̀ kó tó yí padà. So ní báyìí wá kan orin kéde. Orin kéde ló kàn báyìí. Gbogbo ẹ̀yin tí ìwé ìjọmọlúwàbí ti wà lọ́wọ́ ẹ wo inú ìwé yín all over the world. A ti wà ní ìpele 5 báyìí. Orin kéde la dé báyìí. Mi ò fariwo sofoso. Èrò ìyàwó àwòrán ìjọmọlúwàbí. Láti ọwọ́ ọba àgbáyé ò jàre o. Ṣé wàá rojọ́ ń bínú? Ó ti ò jàre látọwọ́ ọba ayé. Ọba Solomoni, ọba Adékúnlé. Ọba ṣẹ̀dá, ìbà fún ọba dẹ́dà. Ó dá ló bá bọ̀ ọba ṣẹ̀dá. Bá bọ̀ ọba dẹ́dà. Lábíọ́sí. Baba. Wọ́n dá Ifá, wọ́n rú ẹbọ.
tàlà o ọba tàṣà ọba tàlà wá ó jẹ gbàgbé rẹ o ọba tàlà. Ọba tàlà o ọba tàṣà ọba tàlà ọba tà ọba ó jẹ gbàgbé rẹ o ọba ọba tàṣà o ọba tàlà ọ̀run mi là o ọba tàlà wá ó jẹ gbàgbé rẹ o ọba tàlà o ọba funfun nene onílé funfun aláṣọ funfun ọba tàlà ọba tàṣà ọba tàlà wá ó jẹ gbàgbé rẹ o. ọ̀run mi là o. Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà wá ó jẹ gbàgbé rẹ o. Àwa 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 ó jẹ gbàgbé rẹ o. Eriwo. Àyàgbó. Àyàsóríire. Ẹ ò tí ì rí kankan o. A ti wà ní ìpele ẹ̀kẹfà nínú ìwé ètò ìjọ ọmọlúwàbí àbí? Ìkéde tí ẹ bá lọ sí last page ìwé yẹn ẹ máa rí òfin ìjọ ọmọlúwàbí. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní igun mẹ́rin gbogbo àgbáyé ìjọ ọmọlúwàbí máa ń bẹ̀rẹ̀ ẹ̀sìn láago 4 every Sunday nírọ̀lẹ́. Àwọn tó wà l'Ondo State ń ṣe wọ́n ń ṣẹ̀sìn lọ lọ́wọ́. So with this book you can do the service anywhere you are. Yeah, because this gbàgbọ́ lè máa fi máa wá sí online. Yes, you can do the service anywhere you are. So ìjọ ọmọlúwàbí wà fún gbogbo ènìyàn. Ìwọ tó bá nífẹ̀ẹ́ sí. A dẹ̀ ní group. A dẹ̀ ní group tá a dá sílẹ̀ ní orí internet láti máa ń fúnra wa ní àṣírí ayé. Àwọn tó bá fẹ́ kíyè wọ́n sí. But owó ló máa fi wọ group yẹn tó bá fẹ́ wọ group yẹn. But tó bá fẹ́ ṣe ìjọ ọ̀fẹ́ nìyẹn. But ó fẹ́ wọ group ìgbìmọ̀ ìjọ ọmọlúwàbí. Ó máa ní 20k. Tó bá fẹ́ wọ group yẹn. Tí ó bá ti wá wọ group yẹn, a máa wá send ìwé yìí. A máa send link ẹ̀ sí ẹ lọ́fẹ̀ẹ́. O ní need ìwé. So gbogbo ẹ̀ wá ó máa wà lórí fóònù ẹ. Tó ti máa kà anywhere tó bá wà ní igun mẹ́rin gbogbo àgbáyé. So ibẹ̀ la máa ti send link ìwé fún ẹ. Ìwé ètò ìlànà ìjọ ọmọlúwàbí àti kókó tó wà nínú odù Ifá ló wà nínú ìwé yìí. So láti bẹ̀ tó bá ní àwọn ìbéèrè tó fẹ́ béèrè nípa ìjọ ọmọlúwàbí àbí ìbéèrè tó fẹ́ béèrè nípa ìgbésí ayé ẹ, o máa ní àǹfààní láti béèrè níbẹ̀. So tó bá fẹ́ wọ ìjọ ọmọ WhatsApp group ìjọ ọmọlúwàbí, WhatsApp number mi ló máa message 081 34 27 67 56 081 34 27 67 56. Wàá send voice message pé o fẹ́ join the group ìgbìmọ̀ ìjọ ọmọlúwàbí. Tó bá fẹ́ jẹ́ ọmọ ìjọ ọ̀fẹ́ nìyẹn, but o fẹ́ join the WhatsApp group yẹn, o máa sanwó, that is 20k. So kí wá ní ìfilọ̀ ìjọ ọmọlúwàbí? Kí ni òfin ìlànà ìjọ ọmọlúwàbí? Kí ló fi wá?
Number 1, tó bá fẹ́ lọ sí ìjọ ọmọlúwàbí l'Ondo State, tó bá fẹ́ lọ síbẹ̀, aṣọ ìbílẹ̀ funfun, ó lè jẹ́ native, ó lè jẹ́ bùbá àtìró, ó lè jẹ́ gown, kó sáà ti jẹ́ aṣọ ìbílẹ̀, ó lè jẹ́ agbádá, ó lè jẹ́ dàsíkí, kó sáà ti jẹ́ aṣọ ìbílẹ̀ white. Nǹkan táwa máa ń wọ̀ níjọ ọmọlúwàbí nìyẹn. Number 2, kò sí àyè fún ẹnikẹ́ni láti wọ bàtà wọ inú ìjọ ọmọlúwàbí. Number 3, ọ̀sẹ̀ kẹta nínú oṣù kejìlá ni yóò máa jẹ́ ọjọ́ ayẹyẹ ọdún ìdásílẹ̀ ìjọ ọmọlúwàbí lọ́dọọdún all over the world. Number 4, kò sí àyè fún ẹnikẹ́ni láti jíṣẹ́, ríran tàbí ṣiṣẹ́ ìṣẹ́gun fún ènìyàn nígbà tí ẹ̀sìn bá ń lọ lọ́wọ́ nínú ìjọ ọmọlúwàbí. Bí a ká wà nínú ìjọ ọmọlúwàbí kó sọ pé má lẹ́ gùn ẹ́, wọ́n máa ṣe rádaràda lójú ọ̀tá, wọ́n máa gbé ẹ, wọ́n máa lọ jù ẹ́ síta ni. We don't tolerate nonsense. Number 5, tí ẹnikẹ́ni bá fẹ́ jíṣẹ́, ríran tàbí ṣiṣẹ́ ìṣẹ́gun nínú ìjọ ọmọlúwàbí, ó gbọ́dọ̀ fi tó ọ̀kan lára àwọn aṣojú ìjọ ọmọlúwàbí létí lẹ́yìn ìgbà tí a bá parí ohun gbogbo. Number 6, kò sí àyè fún ẹnikẹ́ni láti sọ̀rọ̀ òdì tàbí ọ̀rọ̀ àlùfàṣà sí àwọn òrìṣà wa. Ó ṣeé ṣe kí a invite Kristẹni kó wá wàásù ní ìjọ ọmọlúwàbí. O ò lè bú Ọbàtálá, o ò lè bú Èṣù. O ò ní àǹfààní láti sọ̀rọ̀ òdì sórìṣà wa. Sọ nǹkan tí o gbàgbọ́ fún wa. Má bú àwọn òrìṣà ilẹ̀ Yorùbá. We will not tolerate that. Tó bá ti bú àwọn òrìṣà wa, ibẹ̀ ni ìwàásù ẹ máa parí sí. Kò sáyè láti bú àwọn òrìṣà wa nílẹ̀ Yorùbá, because that is our own father and that is our own ancestors. Number 7, kò sí àyè fún obìnrin láti wọ ṣòkòtò nínú ìjọ ọmọlúwàbí. Tó bá fẹ́ wá sí ìjọ ọmọlúwàbí, o lè wọ ṣòkòtò wá síbẹ̀ tó bá ti jẹ́ obìnrin. Number 8, ìjọ ọmọlúwàbí máa ń bẹ̀rẹ̀ ìjọsìn ní ọjọ́ ọ̀sẹ̀ ní dédé agogo 4 ìrọ̀lẹ́ every Sunday. Wọ́n ṣẹ̀sìn lọ lọ́wọ́ báyìí lọ́hùn. Number 9, kò sí àyè fún ẹnikẹ́ni láti túmọ̀ èdè Yorùbá sí èdè àjèjì nínú ìjọ ọmọlúwàbí. Wọn kì í ṣe interpret níbẹ̀. Wípé ká máa sọ Yorùbá níjọ ọmọlúwàbí, sí kẹ́nìkan wá máa sọ pé òun fẹ́ máa túmọ̀ ẹ̀. Kẹ́nìkan wá sọ pé òun fẹ́ máa túmọ̀ ẹ̀. Kò sáyè yẹn. Number 10, tí elédè àjèjì bá fẹ́ darapọ̀ mọ́ ìjọ ọmọlúwàbí, ó gbọ́dọ̀ kọ́ èdè Yorùbá. Tó bá mọ̀ pé èdè ìjọ ọmọlúwàbí dùn mọ́ ẹ, pé o fẹ́ ìjọ yẹn ń wọ́n ẹ, wo dẹ̀ jẹ́ elédè àjèjì, o gbọ́ Yorùbá, wà wá kọ́ èdè Yorùbá. A ò kì í ṣe interpret ń bẹ̀. 11, eléyìí tó ṣe pàtàkì jù tí gbogbo ìjọ ọmọlúwàbí gbọ́dọ̀ dì mú, tí gbogbo ọmọ ìjọ ọmọlúwàbí ò gbọ́dọ̀ fi ṣeré, that is our last law. Ó ṣe pàtàkì fún gbogbo ọmọ ìjọ ọmọlúwàbí láti fi ìfẹ́ hàn sí gbogbo ènìyàn láì fi èdè tàbí ẹ̀sìn sí. Tí ìjọ ọmọlúwàbí bá rí Kristẹni, Mùsùlùmí, ẹni èdè tó bá wọn kó jẹ́, tó bá wá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ ẹ, kó ṣe kíni, kó ṣe fún. Má sọ wípé torí pé ò kí ń ṣe ọmọ ìjọ ẹ kó sọ pé ò lè ràn lọ́wọ́. Anybody at all, no matter the person, you must help the person whether you like it or not. Àwọn ìfilọ̀ ìjọ ọmọlúwàbí nìyẹn, àwọn òfin wa níjọ ọmọlúwàbí nìyẹn.
So now a máa wá lọ sí ẹbọ rírú àtọkàn wá sí ẹ mówó wá tẹ́ máa dá. Ẹbọ rírú àtọkàn wá fún àwọn aláìní. Ẹbọ rírú àtọkàn wá fún ìgbéga ìjọ ọmọlúwàbí. Ẹbọ rírú àtọkàn wá fún ọba ìjọ ọmọlúwàbí. Ìtalọ́rẹ ẹ máa ta ọba Solomon lọ́rẹ. So now mi ò rò pé ẹ mówó wá. Láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́kẹ́ máa mówó yín dání. Kò sọ́fẹ̀ẹ́ níbí. So now a lọ sí ìpele ìjúbà fún ọba adẹ́dá, ọba aṣẹ̀dá. A fẹ́ júbà fún ọba tó dá ayé àti ọ̀run báyìí. Lẹ́yìn agogo kan, ìbà o ìbà, ìbà o ìbà, ìbà o ìbà, ìbà fún ọba onífẹ̀ẹ́ jùlọ sọ bẹ́ẹ̀. Ìbà fún ọba aláàánú jùlọ. Ìbà fún ọba alágbára jùlọ. Ìbà fún ọba gbogbo ayé. Ìbà fún ọba gbogbo ọ̀run. Ìbà fún ọba olóòótọ́. Ọba funfun nẹ́nẹ́. Kábíyèsí o. Kí ọba adẹ́dá ọba ṣẹ̀dá kó gba ìjúbà wa. Àṣẹ. Orin ìjúbà fún ọba adẹ́dá ọba ṣẹ̀dá, that is eléyìí tẹ́yin máa ń pè ní orin ọpẹ́, abẹ́yìn Ọlọ́run lógo. Ẹ bá mi gbé bàbá yìí ga. Kábíyèsí ọba tó tóbi àrò. Ẹ bá mi gbé aṣẹ̀dá ga. Ẹ bá mi gbé aṣẹ̀dá ga. Ìbòhùn lọ́ba ńlá arúgbó ọjọ́. Ìbòhùn lọ́ba ńlá lágbára. Ẹ bá mi gbé adẹ́dá ga. Ohun dání o à, ohun dání là ń gbé lárugẹ. Bàbá dání o à, bàbá dání. Ẹ bá mi gbé bàbá yìí o lárugẹ. Ẹ bá mi gbọ́ bá dẹ̀dá o lárugẹ o. Ẹ bá mi gbọ́ bá ṣẹ̀dá o lárugẹ. Ẹ bá mi gbé bàbá mi o lárugẹ. Ẹ bá mi gbé bàbá yìí o lárugẹ. Ẹ bá mi gbé bàbá mi o lárugẹ o. Ẹ bá mi gbé ọba yé o lárugẹ. Ẹ bá mi gbé ọba rú o lárugẹ o. Ẹ bá mi gbé bàbá mi o lárugẹ. Ẹ bá mi gbé bàbá mi o lárugẹ. Ọ̀dà ìlà lárugẹ. Kí ọba adẹ́dá ọba ṣẹ̀dá kó gba ọpẹ́ wa o. Now a ti wà ní kíka odù Ifá tó lọ síbi òtítọ́ ọ̀rọ̀ ọba dẹ́dá ọba ṣẹ̀dá. So ìwé odù Ifá wa tá máa kà léni ó wà nínú ìwé ìrosùn méjì, ó wà ní page 17. Ìrosùn méjì
so ká kí nìkan tí ìrosùn méjì sọ̀rọ̀ nípa. Ó sọ̀rọ̀ nípa ogun ìdádúró. Ohunkóhun tí ó bá ń ṣe ní àkókò náà kó lọ ṣe sùúrù. Ó sọ̀rọ̀ nípa ìtẹríba fún gbogbo ènìyàn. Ó sọ̀rọ̀ nípa ìfàsẹ́yìn ògo. Kí Ọlọ́run kó gba ẹ̀kọ́ odi fáwa tí ò ní. Àṣẹ. So ní báyìí ó kan orin tó lọ síbi òtítọ́ ọ̀rọ̀ ọba adẹ́dá ọba aṣẹ̀dá. Nínú igba erúmọlẹ̀ Ọbàtálá làyànfẹ́. Pam 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 pam. Pam 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 pam. Ó dá lóa nínú igba erúmọlẹ̀ o. Ọbàtálá làyànfẹ́. Tí ọba ṣẹ̀dá ránṣẹ́ àgbáyé. Ó dá lóa tí ọba aṣẹ̀dá ránṣẹ́ àgbáyé. Ọbàtálá, Ọbàtálá, ọba fọ́nfọ́n nẹ́nẹ́. 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 Bàbá Ọ̀rúnmìlà ló mú odù Ifá wá. Údà lóa bàbá Ọ̀rúnmìlà ló mú odù Ifá wá. Èjì Ògbè làkọ́kọ́ odù tí a tẹ̀. Ó dá lóa èjì Ògbè làkọ́kọ́ odù tí a tẹ̀.
Àtẹ̀mẹ́rin sápá ọ̀tún, àtẹ̀mẹ́rin sápá òsùn. Ó dà ló àtẹ̀mẹ́rin sápá ọ̀tún, àtẹ̀mẹ́rin sápá òsì. Gbogbo rẹ̀ parapọ̀ ó di mẹ́jọ. Ó dà ló gbogbo rẹ̀ parapọ̀ ó di mẹ́jọ. Èjì ó gbé, èjì ó gbé ní bàbá gbogbo Ifá. Bàbá Àgbọ̀nmèrègún, ìwọ la fi ọgbọ́n rán. Ó dà ló bàbá Àgbọ̀nmèrègún, ìwọ la fi ọgbọ́n rán. Ìmọ̀ àti òye o láti òde ọ̀run. Ó dà ló ọba funfun nẹ́nẹ́, Ọbàtálá, Ọbàtásà, ọba takuntakun lójú ògúnlé. Omi mi ayé, omi mi ọ̀run. Yeyeyeyeyeyeye. Omi mi ayé, omi mi ọ̀run. Eriwo omi mi ayé, omi mi ọ̀run. Kábíyèsí ọba adẹ́dá ọba ṣẹ̀dá, afẹ́lẹ́ onú rẹ̀ bá wa sọ̀rọ̀ o. Àṣẹ. Odù Ifá ẹ tó fi ránṣẹ́ wá sílẹ̀ Yorùbá, agbára tá a máa fi mọyì ẹ̀, Olúwa jogún ẹ̀ sínú wa. Àṣẹ.
wá kọ́ wa mọ̀ sí ní orúkọ Ọbàtálá Ọbàtásà. Eriwo nígbà a fẹ́ lọ nínú ọ̀rọ̀ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ariwo ọjà o, ariwo ọjà, efọjọ́ lọ́jà máa ta o, ariwo ọjà. Alágbádá, olúpẹpẹ, àjàpẹpẹ, ariwo ọjà o. Ariwo ọjà, ariwo ọjà, ariwo ọjà o, ariwo ọjà o. Ariwo ọjà o, ariwo ọjà, efọjọ́ lọ́jà máa ta o, ariwo ọjà. Ariwo ọjà, bàbá o. Ariwo ọjà, ariwo ọjà, ariwo ọjà, ariwo ọjà. Efọjọ́ lọ́jà máa ta. Eriwo. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọba dẹ́dá, ọba ṣẹ̀dá tó ṣí wa níyè. Ó pẹ́ tá ti sọnù, ṣùgbọ́n kò easy fún wa láti padà sílé. Ọmọ tí wọ́n gbé oyún ẹ̀ lọ sí Amẹ́ríkà, tán lọ bí sí Amẹ́ríkà, kò easy kó o ṣe bí ọmọ Yorùbá. So easy ni, torí ẹ̀jẹ̀ Amẹ́ríkà ti ṣe kí ni, ó ti wà lára ẹ̀. Èmi tó ń sọ̀rọ̀ ẹni bọ́ná bí mi sí nínú Kristẹni, àbí omi Kristẹni mo mú dàgbà, àbí but wọ́n ní tí wọ́n bá bẹ́ ènìyàn kéèyàn ṣe kí ni. Bíbélì máa yé mi gan. A máa odù tá a kà lẹ́ni, ẹ máa rí wípé ó dá fún ènìyàn kan. Ta ló ní fóònù yẹn? Ta ló ní fóònù yẹn? Jordan. Ṣé rí odù tí a máa kà lẹ́ni, ó dá fún èèyàn kan náà nínú Bíbélì. Ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yẹ, àìkú ní títí ayé. Ṣé ẹ rí ìwé tó wà lọ́wọ́ mi yìí? Agbára odù Ifá nìyẹn. Kí ni mo pè? Agbára odù Ifá nìyẹn. Àwọn kókó tó wà nínú odù Ifá ló wà nínú ẹ̀. Bíbélì odù Ifá tá a kà lẹ́ẹ̀kan ní ìrosùn méjì. Kí ni ìrosùn méjì ń sọ̀rọ̀ nípa? Ìwọ tí a bá dá Ifá fún, tó bá jẹ́ pé odù ìrosùn méjì ló yọ sí ẹ, kí ni Ifá yẹn gbìyànjú láti sọ? Ifá yẹn sọ fún ẹnìyẹn wípé ó sọ̀rọ̀ nípa ogun ìdádúró. Kí ni mo pè? Ogun ìdádúró. Ó lè jẹ́ ìdádúró lórí ọmọ, ó lè jẹ́ ìdádúró lórí ọkọ, ó lè jẹ́ ìdádúró lórí aya, ó lè jẹ́ ìdádúró lórí owó, ó lè jẹ́ ìdádúró lórí nǹkan tí èèyàn ń fojú sọ́nà sí tí ó tètè ṣe kíni, tí ó tètè tẹ̀ lọ́wọ́. Kókó èkejì, ohunkóhun tí òun bá ń ṣe ní àkókò náà kó lọ ṣe kíni, kó lọ ṣe sùúrù. Tó bá lè ṣe sùúrù, nǹkan tó ń ṣe ó ń padà bọ̀ wá ṣe kíni, ó padà bọ̀ wá ṣẹ. Nǹkan tó ń wá yẹn wọ́n padà wá ṣe kíni, wá padà wá rí. Odù Ifá yìí ó ń bá mi wí púpọ̀ lọ́wọ́ báyìí. Kí ni mo sọ pé ó ń bá mi wí? Ta mo sọ pé ó ń bá wí? Number 3,
ó sọ̀rọ̀ nípa ìtẹríba fún gbogbo ènìyàn. That means wípé kó má fojú di anybody, because ẹni tí o expect bó máa gbé ẹ dé ibi ire kàbí tó máa jẹ́ kí nǹkan tó wà ẹ kó tẹ̀ ẹ́ lọ́wọ́, ẹni tí o expect pé kíni wà lọ́wọ́ ẹ ọwọ́ ẹ ló máa ṣe kíni ló máa ti rí. Ìgbà tó bá ti fojú rẹ̀ náà ènìyàn kọjá tí ó máa lè rí. Number 4, ó wá sọ̀rọ̀ nípa ìfàsẹ́yìn ògo. Ẹni tó ti ní lọ síwájú tẹ́lẹ̀ tó jẹ́ wípé ìlọsíwájú ọ̀sẹ̀ kíni kò tó mọ́. Now a máa padà sí paragraph 1. A máa bẹ̀rẹ̀ sí sọ ìtumọ̀ ẹ̀ one by one. Number 1, ó sọ̀rọ̀ nípa ogun ìdádúró. Ohun tí o bá ń ṣe ní àkókò náà kó lọ ṣe sùúrù. Ibẹ̀ mo sọ pé bá mi wí. Yẹn number 2 yẹn. Now orúkọ bàbá mi kí ló porúkọ ẹ̀? Àtó Asẹ́kùn. Ó ní Àtó Asẹ́kùn lórúkọ òun. Àbí? Gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ tó ń jọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì. Eléyìí tó kọ́ kàdígìrà sí kíni? Kí ló ń kọ́? Ilé ọ̀pá. Bàbá yìí jáde kó lọ dágbó sí kíni yìí. Ó ní nǹkan tí ò tó máa bọ̀ wá sí kíni? Ó máa ṣẹ́kùn. Bàbá yẹn ṣe sùúrù. Nígbà tí bàbá yẹn ṣe sùúrù títí orí sùúrù yẹn ló kú sí. Àbí? Ṣé orí ṣọ́ọ̀ṣì náà kọ́ kó tó lọ? Àwọn àgbà wá pèdè kan ẹ bèrè pé báwo náà ṣe sọ. Wọ́n ní sùúrù kò kì í pọ̀ jù àfi tó bá ṣe kí ni tó bá ní tó. Wọ́n tún wá sọ̀rọ̀ kan. Wọ́n ní tí ènìyàn bá ní sùúrù tó bá gbé òkúta síná ó máa ṣe kí ni ó máa jiná. Nígbà tí bàbá yìí wá lọ tán, olórí ìjọ kejì ṣe kí ni ó jẹ. Wọ́n rí ilé náà kọ́. Ẹ̀kẹta jẹ. Wọ́n rí ilé náà kọ́. Ó ẹsẹ̀ wá dórí ẹ̀kẹrin, which is King Solomon. A ẹsẹ̀ wá sùúrù yẹn ẹsẹ̀ wá sí kíni ó ẹsẹ̀ wá ṣiṣẹ́. Eriwo. Ṣùgbọ́n now ẹni tí òdì Ifá ìbá wa yọ sí tí wọ́n ní kó lọ ṣe sùúrù tíyàwó ẹ̀dẹ̀ ń gba létí lójoojúmọ́. Tí wọ́n máa lè ṣe sùúrù. Bí ò bá dẹ̀ lè ṣe sùúrù ẹnìyẹn máa ní problem, because obìnrin tó ń gbá ẹ létí yẹn ó ń padà bọ̀ wá wúlò fún ìgbésí ayé ẹ. Nǹkan tí Ifá yẹn try àti sọ nìyẹn. Nǹkan tó ń ṣe ní premises yẹn tó ní ẹ lára yẹn ó ń padà bọ̀ wá ṣe kí ni ṣe ẹ ní àǹfààní. Ó sọ̀rọ̀ nípa ìtẹríba fún gbogbo ènìyàn. Ẹni tó dùn Ifá yìí yọ sí ó ní ogun ìdádúró kan, ó ní nǹkan kan tí ó ń fojú sọ́nà fún. Ṣùgbọ́n kí ni nǹkan tó máa ń ṣe kó tún lè rí nǹkan tó ń wá? Number 1, ohunkóhun tó bá ṣe ní àkókò náà kó lọ ṣe sùúrù. Number 2, ó sọ̀rọ̀ nípa ìtẹríba fún gbogbo ènìyàn. Odù Ifá yìí òun ló dá fún Hánà nínú Bíbélì. Eriwo. Nígbà tí Hánà dé ilé ọkọ, Bíbélì sọ fún wa wípé ọkọ ẹ̀ fẹ́ràn àbí ṣùgbọ́n ló ń ṣe nínú. Tó bá sọ pé ó ń ṣèyàn nínú ogun kí náà pè yẹn? Ogun ìdádúró. Ẹni tó tún jẹ́ ìyálé ẹ̀ bóyá ìyàwó ẹ̀ ó tún tọ ìwọ akọ ajá yìí. Sẹ́mọ̀ wípé position tí Hánà wà yìí ó tó position tó lè fi ọkùnrin yẹn sílẹ̀. Kẹ́ lè mọ̀ wípé odù Ifá, the way tí mo fi like odù Ifá yàtọ̀, because ó máa ṣàlàyé kíni ayé ẹ. Now ṣé Hánà fi ọkọ ẹ lẹ̀? Kàkà kó filẹ̀ kí ló ń ṣe? Ó ń sunkún àbí? Nígbà tó wá sun ẹkún títí odù number 3 ló wá yọ sí. Ó sọ̀rọ̀ nípa ìtẹríba fún gbogbo
ènìyàn tó bá mọ̀ pé ó fẹ́ kí nǹkan tó wá kó ṣe kí ni kó tẹ̀ ẹ́ lọ́wọ́. Nígbà tí Hánà wá rò wípé òkè kí lòun fẹ́ ṣe, ó ní báyìí pé òun ò ní rẹ̀yàn kankan sí Elédùmarè mọ́, wípé òun fúnra wọn fẹ́ lọ bá Elédùmarè sọ̀rọ̀. Nígbà tó wá déwájú Ọlọ́run tó kúnlẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń béèrè nǹkan tó ń fẹ́, olùkọ́ dé. Ta ló olùkọ́ náà? Élì, ẹni tí ò lérò wípé ó lè ṣe rádaràda ló wá síwájú ẹ̀. Tí Élì ń sọ fún Hánà lọ́jọ́ yẹn lọ́hùn wípé obìnrin aláti yìí kú níwájú pẹpẹ ìjọ òfòwò ló ń rò. Kí ni odù Ifá, kí ni ìrosùn méjì sọ pé kó ṣe ní nọ́mbà 3 yẹn? Ó sọ̀rọ̀ nípa ìtẹríba fún gbogbo ènìyàn tó bá fẹ́ kí nǹkan tó wá kó ṣe kí ni kó tẹ̀ ẹ́ lọ́wọ́. Bí ó bá ṣe ètùtù tí ó bá ṣe nǹkan tí odù Ifá yìí ń sọ yìí kókó yìí wo waste owó ẹ. Now sẹ́mu ipò yẹ kó sọ̀rọ̀ sí Élì ni, ṣùgbọ́n kí ló sọ? Kí ni Hánà sọ? Ó ní Olúwa mi má ṣe kà mí mọ́ àwọn ọmọbìnrin Béliálì. Ó ní èmi tú àròyé mi àti ẹ̀dùn ọkàn mi sí iwájú Ọlọ́run ni. Élì ẹsẹ̀ wá padà. Ó ní kí Ọlọ́run Ísírẹ́lì kó ṣe kí ni kó mú ìbéèrè ẹ̀ṣẹ̀. Ìtẹríba fún gbogbo ènìyàn. Ká ní pé Hánà gbéraga lọ́jọ́ yẹn, kí ni wòlíì yẹn má tún ṣe fún? A tún dákún ìṣòro ẹ̀. Tó bá ti wá ní ìtẹríba, ó wá sọ̀rọ̀ nípa ìfàsẹ́yìn ògo. Àwọn tó ti ń ṣe ògo níwájú ẹ̀ tẹ́lẹ̀ tó ń sọ pé àwọn ló ní tàn yẹn, ìwọ wá ṣe kí ni? Wọ́n wá jù wọ́n lọ. Ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yẹ, àìkú ní títí ayé. Àìkú ní títí ayé, àìkú ní títí ayé, àìkú ní títí ayé o, àìkú ní títí ayé. Ọ̀rọ̀ Ọlọ́run yẹ, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yẹ, àìkú ní títí ayé. So ìwọ tó bá wà níbí tí ẹni babaláwo bá ti dá ifá ìrosùn méjì fún ẹ, ifá yẹn sọ fún ẹ wípé ìwọ tí a dá ifá yìí fún, ogun ìdádúró kan ṣe kíni ó bẹ níwájú rẹ. Ìdádúró owó àbí ti ọmọ àbí ti ọkọ àbí ti aya àbí ti iṣẹ́. Ogun ìdádúró tó wà níwájú ẹ̀yin tó bá fẹ́ kógun yẹn ṣẹ́, lẹ́yìn tó bá ti ṣe ètùtù táwọn babaláwo sọ pé kó ṣe tán, ohunkóhun tí o bá ń ṣe ní àkókò náà kó lọ ṣe sùúrù. Lẹ́yìn tó bá ṣe ẹbọ ẹ tó bá ṣe ètùtù ẹ tán, lẹ́yìn yẹn ó wá sọ̀rọ̀ nípa ìtẹríba fún gbogbo ènìyàn. Má fojú tẹ́ńbẹ́lú anybody. Ìwọ tí odù Ifá ìrosùn méjì bá ti yọ sí, ó gbúdọ̀ máa dẹ́jà, ó gbúdọ̀ máa sọ pé kílẹ̀ nìyí lè ṣe, because wọ́n ní egbògbò téèyàn bá fojú rénà ló máa ń gbé ènìyàn ṣubú. Odò tó tójú èèyàn kọ́ kún ó lè gbé ènìyàn lọ. Number 3, ó wá sọ̀rọ̀ nípa ìfàsẹ́yìn ògo. Kó má bàa jẹ́ pé o ti ní lọ síwájú tẹ́lẹ̀, o tó wá ṣe kíni, o tó wá ní ìfàsẹ́yìn. Ṣùgbọ́n tó bá lè ṣe nǹkan méjì tó wà láàárín méjì yìí, àwọn ọ̀tá ẹ tó ti sọ wípé o ò lè bá wọn tẹ́lẹ̀, wàá tún bá wọn àtúnṣe kíni, wàá tún jù wọn lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ méjì tó wà láàárín méjì yìí sóyè àti ṣe. Nígbà tó bá wà nílé ọkọ, tí ọkọ ẹ gbá etí ẹ láràárọ̀, tí odù Ifá ìrosùn méjì dẹ̀ yọ sí ẹ, tí o máa lè ní sùúrù. Ṣé o lè ní sùúrù ẹ̀? Ìgbà tó wà níbi iṣẹ́ kan tó jẹ́ pé ọ̀gá ẹni ẹ lára, tí odù Ifá ìrosùn méjì dẹ̀ yọ sí ẹ, ṣé o lè ní sùúrù? Tí o bá ti lè ní sùúrù, o lè jèrè iṣẹ́ yẹn.
o gbọ́dọ̀ lọ ní sùúrù ni. Àwọn that is the reason why odù Ifá yìí ó pín iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ibi mi a sọ fún ẹ wípé o gbọ́dọ̀ ṣe sùúrù. Ó depend irú odù Ifá tó bá ṣe kíni tó bá yọ sí ẹ. Ìdí nìyẹn tí mo fi sọ fún ẹ wípé má gbà kí Kẹ́hìndé wàásù fún ẹ. Má gbà kí Táyé kó ṣe kíni kó wàásù fún ẹ, because nǹkan tí Táyé ń ṣe tó ń ṣiṣẹ́ fún tí Kẹ́hìndé bá ṣe ó lè má ṣiṣẹ́ fún. Ó gbọ́dọ̀ yé mi. Nǹkan tí Ìdòwú ń ṣe Àlàbá lè ṣe kó má ṣiṣẹ́ fún. Nǹkan tó ń ṣiṣẹ́ fún mi ọ̀tọ̀ ni. Ṣé èmi nìkan ló máa kọ́ sọ̀rọ̀ ọkọ àtòbò láyé ni? Ọ̀rọ̀ ọkọ àtòbò lọ́nà títẹ̀ mi. Nǹkan tó mi fẹ́ máa fi lówó nìyẹn. Tí bàbá ńlá kú bàbá èèyàn kan ọ̀dẹ̀ lè disturb mi kí n má sọ. Tó ibi tèmi ti ń rówó nìyẹn. Òtítọ́ náà ní kèmi máa sọ. Reality. A ò lè purọ́. Ẹlòmíì kẹ̀ tí ò bá purọ́ kò lè soríire. Ìwọ ó depend irú odù Ifá tó bá ṣe kíni tó bá yọ sí ẹ. Irúfẹ́ odù Ifá tèmi nísìn. Òun ni wọ́n pè ní èjì ogbè bàbá Ifá. Kí ni èjì ogbè sọ pé kí o máa ṣe? Tí o bá jẹ́ pé èjì ogbè òun ló yọ sí ẹ, kí nìkan tó máa ṣe, kí nìkan tó lè ṣe gbọ́. Èjì ogbè sọ̀rọ̀ nípa olórí àti ènìyàn pàtàkì. Tí èjì ogbè bá ti yọ sí ẹ, o máa jẹ́ olórí tàbí kó jẹ́ ènìyàn pàtàkì tàbí kó jẹ́ olówó kan. Ṣùgbọ́n ipò tí o wá wà yìí kí ló máa fi lò ó? O gbọ́dọ̀ ní ìwà pẹ̀lẹ́. Ẹ rí pé mo gentle. Number 1, o gbọ́dọ̀ jẹ́ oníwà pẹ̀lẹ́. Number 2, o gbọ́dọ̀ jẹ́ ẹni ìmọ́lẹ̀. Àwọn tó bá ti ń ṣe rédèrèdè, tó bá ti ń hu tọwọ́ wọn ò bá ti ṣe kíni, tí ò bá ti mọ́ bá wọn rìn. Ìdí nìyẹn tẹ́ fi gbọ́ ọba Solomon hate ẹ tó bá ń purọ́. Don't lie for me. Tell me the truth. Tó bá jẹ́ pé èjì ogbè ní odù ẹ, o gbọ́dọ̀ jẹ́ ẹni ìmọ́lẹ̀. Number 4, o gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ ènìyàn. Ẹ dọ́wọ́ máa sọ òtítọ́. Number 5, kò sí ogun tó bá fèsì láyé tí ò ní borí ẹ̀. Olúborí. So ó wá dífá fún èjì ogbè gangan. Ṣé rí èjì ogbè tí ẹ ń wò yìí? Òun ni Ifá tó kéré jù ní gbogbo Ifá. Kí ni mo wí? Ló kéré jù ní gbogbo Ifá. Ṣùgbọ́n lónìí òun ni bàbá Ifá. Kí ni ìdí tó fi wá di bàbá Ifá? Nígbà tí gbogbo àwọn odù yẹn tó fẹ́ máa ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí ìkọ̀lé ayé, wọ́n wá lọ bá Elédùmarè wípé Elédùmarè ta ló máa jẹ olórí nínú wa? Elédùmarè wò wọ́n títí. Ó ní nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé ẹ padà wá after 16 days. Nígbà tó wá tún padà lọ bá Elédùmarè wípé àwa ti fẹ́ máa lọ sínú ayé, ta ló máa jẹ olórí nínú gbogbo wa? Who is the leader? Ó ní wẹ́ Elédùmarè wá fún wọn ní àgbọ̀nrín. Kí ni mo gbé? Àgbọ̀nrín. Wípé kán mú àgbọ̀nrín yìí lọ. Wípé kán lọ pín láàrin ara wọn. Nígbà tó máa mú àgbọ̀nrín yẹn lọ, tó fẹ́ lọ pín àgbọ̀nrín yẹn, ìjọ tó fẹ́ pa àgbọ̀nrín tó fẹ́ lọ pín, wọ́n rán èjì ogbè níṣẹ́. Wọ́n ṣe kí ni? Ọ̀ràn èjì ogbè níṣẹ́. Nígbà tó máa rán èjì ogbè níṣẹ́ kó tó lè pé èjì ogbè dé, wọ́n ti mẹ́ran, wọ́n ti ṣe kí ni? Wọ́n ti pa. Eléyìí tó gbé tán ti ṣe kí ni? Ó ti gbé tán. Eléyìí tó gbé àárín ti gbé àárín. Eléyìí tó gbé ìdí ti ṣe kí ni? Ó ti gbé ìdí. Lójú wọn, wọ́n rò pé wọ́n ń ṣe èjì ogbè láì mọ̀ wípé ara wọn náà ṣe kí ni? Ni wọ́n ń ṣe. Nígbà tí èjì ogbè máa dé, wọ́n á bẹ̀rẹ̀ sí fo èjì ogbè sí yẹ̀yẹ́. Wọ́n fi ń rẹ́rìn. Èjì ogbè wò wọ́n títí wẹ́n ẹ̀yin ẹ̀gbọ́n. Àgbọ̀nrín tí Elédùmarè fún wa pé ká jọ pín tèmi dà. Wọ́n ní àpòpọ̀ orí lókùn síbẹ̀ yẹn kó lọ gbé. Ìwà pẹ̀lẹ́, ìmọ́lẹ̀, òtítọ́, olúborí. So now, sẹ́mọ̀ ìpò ẹsẹ̀ ló yẹ kí èjì ogbè máa jà. Pé báwọn lọ sí lọ pín nǹkan ní ẹ̀yìn òun.
kò jà ó gbé ó gbà sí kámú. Wọ́n wá padà lọ sí ọ̀dọ̀ Elédùmarè wípé bàbá àwa ti fẹ́ máa lọ sínú ayé, ta ló máa jọ lórí wa tá bá délé ayé. Elédùmarè wá wò wọ́n títí ó wá rẹ́rìn. Ó ní ẹran tí mo fún yín, ẹran àgbọ̀nrín tí mo fún yín, báwo lẹ ṣe pín? Àwọn kan ní àwọn làwọn jẹ ikù, àwọn kan làwọn jẹ ọ̀dọ̀. Èwo lẹ wá fún Èjì Ogbè? Wọ́n ní àpòpòrí àpòpòrí òun ni wọ́n fún Èjì Ogbè o. Èjì Ogbè wa ní kábíyèsí ẹ̀rí mi níta ni ìgbà tó fẹ́ pín ẹran wọn ti rán mi níṣẹ́, egungun náà gbélé mi lọ́wọ́ àpòpòrí ni. Elédùmarè wá rẹ́rìn. Ó ní Èjì Ogbè orí tẹjáde ló fi ń la ibújá, orí ló gbé lèkélèké tó fi mọ́lẹ̀ ẹlẹ́fun àti àjẹ́ àtòsó ohun tí lèkélèké ti ṣe kíni tó ti ń fa sọ rẹ̀. Orí òun èsì ọba ara ni. So látòní lọ Èjì Ogbè òun ni bàbá Ifá, òun ni olórí gbogbo Ifá pátápátá. Gbogbo ọ̀tẹ̀ tó ń ṣe fún Èjì Ogbè ta ló dàlé lórí? Ara wọn. So tó bá tí Èjì Ogbè bá yọ sí ẹ, ẹni ogun tó bá fèsì o gbọ́dọ̀ máa borí, ṣùgbọ́n kó tún lè borí o gbọ́dọ̀ jẹ́ oníwà olúwa pẹ̀lẹ́. O dẹ̀ gbọ́dọ̀ máa bá àwọn tí ọwọ́ ẹ̀ ò bá má, o gbọ́dọ̀ máa bá wọn ṣe, o gbọ́dọ̀ máa bá wọn rìn, o dẹ̀ gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ ènìyàn. Ṣé odù Ifá sọ pé kẹ́ bá tènìyàn jẹ́? Ẹ̀kọ́ tó ń kọ́ ẹ̀kọ́ kò dùn mọ́ ẹ̀. Wáyé tẹ́sẹ̀ wá ń kàn dẹ́mu ẹ̀, wáyé tí gbogbo ẹ̀ ṣe ń sáfù, wáyé tẹ́yìn ọmọ Yorùbá ṣe ń sáfù kò tẹ́ ní. Àwọn olórí burúkú kan ti kọ́mẹ̀tì níbi látẹ̀kan wípé this man must be arrested. Ìyálákù ya yín tí ẹ bá lè ra arrest mi, ara máa pa gbogbo yín dànù ẹ̀ ní sórí rí. Nǹkan tí mo kọ́ níbi látàárọ̀ ó ní kẹ́ bá tèèyàn jẹ́. O rẹ́ kọ̀ọ̀kan níbẹ̀. Wáyé tí àwa ọmọ Yorùbá ta fi hate kan tiwa. Ṣebí ṣọ́ọ̀ṣì láti ń bọ̀ àbí? Ṣe bá ti lọ sẹ́sìn. Ìyẹn gọ́dá wa dúró ká má tún kẹ́kọ̀ọ́ tiwa. Bó mi mo lè lọ sí Ondo State lọ́la kí lọ sí ìjọ ọmọlúwàbí. Bó mi mo lè lọ má lọ ṣọ́ọ̀ṣì rárá, mo lè má lọ sẹ́ni wuyẹ̀, mo lè jókòó sílé. Bó ṣe wá dènà mi pé kí má wá sọ, kí má kẹ́kọ̀ọ́ ti tọ̀dọ̀ mi tí bàbá ti wá fi lé wa lọ́wọ́, wá lọ mọ kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. For what? Kí sọ́ra mi dán máa lè kalẹ̀. It's not supposed to be like that. Mo ti ń wo àwọn kọ́mẹ̀tì kan níbi àwọn tí wọ́n ti fi ẹ̀sìn tó ń fi TV bá orí wọn jẹ́ tán. This man must be arrested. He's convincing people. If anybody confuses you, that means you are fool. Because anybody only confuse here. Tí o bá ti confuse ara. You hear what I'm learning since morning. Inside Odù Ifá ni. Mo mọ̀ ẹ́ mọ̀ lọ yọ àwọn point yẹn jáde nínú Odù Ifá. A lè easy fún yín láti lóye ẹ̀. Àwọn kókó tó wà nínú Odù Ifá ló wà nínú ìwé yìí. The key tó wà nínú Odù Ifá, nǹkan tó gbọ́dọ̀ mọ̀ lẹ́yìn tó bá ṣe ètùtù tán ló wà nínú àwọn ìwé. Tó bá ti ní ìwé yìí, kò sí nǹkan tó wà ní 216 odù tí ò ní mọ̀. Ṣé ẹ̀kọ́ tí a ń kọ́ yìí, ṣé ẹ̀rẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀? Ẹ̀wá ìtẹ́lẹ̀ kan ṣe wá ń sọ wípé nǹkan tí bàbá yín yẹn o má kà á, o ò gbúdọ̀ nímọ̀ nípa ẹ̀. Ẹjọ́ eléyìí tẹ́ kọ́ yìí sọ, eléyìí tẹ́ kọ́ yìí nísìn, ó sọ pé ká má ti lọ ṣọ́ọ̀ṣì ọjọ́ Sunday. Ó dá yín ká má lọ jójó yín. Ogun bá mi ò mẹ́gbé ọ̀nẹ́ oyèrè gbèrè àtàbàtà o oyè bóyè. Ogun bá mi ò mẹ́gbé ọ̀nẹ́ oyèrè gbèrè àtàbàtà oyè bóyè. Ogun bá mi ò mẹ́gbé ọ̀nẹ́ oyè bóyè àtàbàtà oyè bóyè. Ẹ̀yin tẹ́ wà níbi tẹ́ ń gbọ́ ẹ̀kọ́ tá a ń kọ́ látàárọ̀. Tó bá ní interest nínú ìwé yìí, ó máa ní ìdí kó join ní ìgbìmọ̀ ìjọ ọmọlúwàbí. A máa join ẹ sí WhatsApp group wa, owó ló máa fi wọbẹ̀ o. Tó bá ti wọbẹ̀, a máa send link ìwé sí ẹ lọ́fẹ̀ẹ́.
bóyá o wà labroad, bóyá o wà ní Russia, anywhere tó bá wù kó wà ní igun mẹ́rin àgbáyé, kókó inú odù Ifá ló wà nínú ẹ̀. Kókó àwọn point tó gbọ́dọ̀ mọ̀ nínú odù Ifá ló wà nínú ìwé yìí, àti ìwé ìlànà ìjọ ọmọlúwàbí ló wà nínú ẹ̀. A máa send ẹ fún ẹ, o tó sanwó mọ́ nìyẹn torí pé o ti wà nínú ìgbìmọ̀, bọ́ owó ló máa fi wọ WhatsApp group wa. Tó bá fẹ́ join ìjọ ọmọlúwàbí ọ̀fẹ́ ni, bọ́ o fẹ́ wà nínú ìgbìmọ̀ ibi tá ti ń gbọ́ àwọn àṣírí ayé, o máa sanwó láti wọ WhatsApp group yẹn. So tó bá ti wọ WhatsApp group yẹn, o wá kẹ́kọ̀ọ́ ni o. Ẹni tó bá wà nílé ayé, wọ́n ní abí ọmọ nọ́mbà èèmùsù, ọmọ àlè ló ń jẹ́ bẹ́ẹ̀. Abí ẹ ní ọmọ, abí ẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, o mọ̀ nípa Yorùbá, o mọ̀ nípa ìṣẹ̀ṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀. So ìwọ tó bá mọ̀ pé o fẹ́ join ní ìjọ WhatsApp ìgbìmọ̀ ìjọ ọmọlúwàbí, bá fẹ́ join WhatsApp group wa, voice message ló máa send. WhatsApp number mi lélẹ́yìí 081 34 27 6756 081 34 27 6756. Every Sunday la máa fi máa ṣe program yìí ti ìjọ ọmọlúwàbí ni, fún ìwọ tó ní interest láti mọ̀ nípa nǹkan tí Yorùbá sọ, nǹkan tí Yorùbá ní. Ẹ rí àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tó wà nínú ọ̀rọ̀ Yorùbá nínú odù Ifá, pèsè kékeré. Okay? A ò ní kó má ka Bíbélì ẹ, ka Bíbélì ẹ, ka Kùránì ẹ. Wo gbọ́dọ̀ ní ìmọ̀ nípa ibi tí o ti ṣẹ̀ wá. That is it. Gradually Yorùbá bẹ̀rẹ̀ sí expand nípa ìmọ̀ títí wa. Ọgbọ́n ọlọ́gbọ́n lẹ́ ń lò ẹ̀ ní ọgbọ́n títí yín. Gbogbo àwọn ìmọ̀ tí àwọn bàbá yín fún yín, gbogbo ẹ̀ lẹ ti perished because of civilization. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ọgbọ́n tí àwọn bàbá yẹn náà wúlò ní àwọn ibì kan, ejò ò lè bu ẹjẹ ní ìsìn kó lọ ka Sáàmù sí. Tàbí Sáàmù náà fi ń wo oró ejò, tó fi parọ́ ejò. Kí ni wọ́n máa sọ pé kó lọ lò? Ẹ̀pà yẹn kọ́, ṣé pásítọ̀ ló fẹ́ ṣe fún ẹ? Ta ló máa ṣe? Babaláwo ni oníṣègùn. Iṣẹ́ pásítọ̀ ọ̀tọ̀, iṣẹ́ àfáà ọ̀tọ̀, iṣẹ́ jáwéjágbò ọ̀tọ̀. Ojú rẹ̀, imú rẹ̀, ẹnu rẹ̀. Ojú ò lè sọ wípé imú ò wúlò. Ṣẹ́ṣẹ́ ọkọ làwọn méjì ṣe ni. Iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n àwọn akúrí, wọ́n ní where do you belong to? I don't belong to anywhere. I belong to everywhere. King Solomon does not belong to anywhere. I belong to everywhere. Kò síbi tẹ́ ti wá mi tẹ́ ò ní rí mi. Tẹ́ bá wá mi lọ́dọ̀ babaláwo ẹ máa rí mi. Tẹ́ bá wá mi lọ́dọ̀ àfáà ẹ máa rí mi. Tẹ́ bá wá mi lọ́dọ̀ wòlíì ẹ máa rí mi. Kò síbi tí mi ò sí. Ìfẹ́ la kó já òfì o. Yé! Ẹ má jẹ́ kó sọnù rárá. Ìfẹ́ la kó já òfì o. Ẹ má jẹ́ kó sọnù rárá. Ìfẹ́ olólọ́ ń bèrè lọ́wọ́ wa. Fẹ́ràn ọmọlàkejì ẹ. Tó bá wọn ẹ wo lè lọ ṣọ́ọ̀ṣì, tó bá wọn ẹ wo lè má lọ. Tó bá wọn ẹ wo lè lọ sí mosque, tó bá wọn ẹ wo lè má lọ. Tó bá wọn ẹ wo lè lọ sí lady, bó bá wọn ẹ wo lè má lọ. Ṣùgbọ́n sáà nífẹ̀ẹ́ ọmọ làkejì ẹ. Ṣùgbọ́n tó bá mọ̀ pé òun wáyé tó fẹ́ báyìí ṣe súnà, bó fẹ́ wáyé tó bá fẹ́ báyìí ṣe kó wọn gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì. Tó bá mọ̀ pé òun wáyé tó máa sìnkú ẹ tó bá kú, o gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì. O gbọ́dọ̀ lọ sí mosque. Okay? Ṣùgbọ́n mo fẹ́ wá ojútùú sí ìgbésí ayé ẹ, ọ̀dọ̀ babaláwo ni. Okay? Babaláwo onírọ́ ló pọ̀ jù. Kí ni mo wí? Babaláwo onírọ́. Ṣùgbọ́n àìní àwọn ẹyọ kan out of 100. Wọ́n scarce o. But a ò rí a sì ní kékèké nínú wọn. Ọmọ tí wọ́n fi Indomie, ọmọ tí wọ́n fi púpúrú tọ́ dàgbà. First time tó bá máa jẹ Indomie kí ló máa ṣe? Ó máa yàgbẹ́ kú ni. Ewé àti egbò náà fi tọ́ ẹ̀mí àti wọ́n dàgbà. A ò ní kó má ṣẹ̀sìn ẹ. Ṣùgbọ́n má fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. Tọrọ ayé ẹ bá ti rú ẹ lójú, Ifá ò kìí ṣe nǹkan burúkú. Ifá ò kìí ṣe kíni? Kò kìí ṣe nǹkan burúkú. Ṣùgbọ́n tó bá fẹ́ tọ́jú bọlé, wo ilé tẹ ojúbọ, kó má bàa lò ẹ́.
pé wọ́n lè lò ẹ́ pásítọ̀ ń lo ènìyàn àfáà ṣe kí ni ó ń lo ènìyàn aláwo ṣe kí ni ó ń lo ènìyàn tó bá fẹ́ lọ sọ́dọ̀ babaláwo àbò fẹ́ lọ sọ́dọ̀ àfáà àbò fẹ́ lọ sọ́dọ̀ pásítọ̀ àbò fẹ́ lọ sọ́dọ̀ anywhere sọ fún fámìlì ẹ wípé ọ̀dọ̀ ọba Solomon ló ṣe kí ni ló ń lọ àìjẹ́ bẹ́ẹ̀ wo lọ dẹ̀hùn ayé yìí don't trust anybody trust yourself má trust anybody kọ́ mi ní ọ̀rọ̀ rẹ yé ọgbọ́n àtòkè wá kọ́ mi ní ọ̀rọ̀ rẹ má jẹ́ gbàgbé ọ̀rọ̀ rẹ. So gbogbo ìwọ tó bá ti níwèé lọ ni ìgbàkigbà táwọn babaláwo bá ti dá Ifá fún ẹ lẹ́yìn tí wọ́n bá ti ṣe ètùtù fún yín tán àwọn kan tó yẹ kó máa ṣe lẹ́yìn ètùtù yẹn ó wà ní ìwé yìí kò sí odù Ifá tó ń yọ sí ẹ láyé tí ò sí ní ìwé yìí kò sí lábẹ́ ọ̀run kò sí odù Ifá náà láyé yìí tí ò sí ní ìwé yìí bó ṣe rí kékeré yìí atátó èyí ọdún ni mo farabalẹ̀ ni mo lọ wá àwọn kókó tó wà nínú odù Ifá jáde ni òun la ṣe sínú ìwé yìí so bó ṣe rí nìyẹn ọlọ́ọ̀kẹ́ á ràn wá lọ́wọ́ a ò ní rí dààmú a ò ní fọwọ́ òsì júwe ilé bàbá wa o ọmọ Yorùbá Ọlọ́run dá ogun apádà sílé iye wa máa sí torí iye wa ò tí ì sí ni kì í ṣẹjọ́ wa bọ̀ mo mọ̀ ẹgbẹ́ láìpẹ́ láì jìnnà iye wa máa sí tí ìwà bá wá sí tán ẹ máa mọ̀ wípé ẹ ti gbé nǹkan tó pọ̀ sọnù nǹkan tí Yorùbá gbé sọnù kì í ṣe nǹkan kékeré ẹ lọ sí Brazil kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé tí ìṣẹ̀ṣe ò sí ń bẹ̀ láti Genesis tó Málákà ìṣẹ̀ṣe ló wà ń bẹ̀ gbé ètùtù gbé lọ sórí pẹpẹ fún ẹ̀jẹ̀ sí orí pẹpẹ tó bá ṣe ẹni sí kí ló máa pè ẹ́ kí ló máa pè ẹ́ ẹlẹ́bọ so babaláwo lè lò láti Genesis tó Málákà nígbà tó Jésù tá ń tẹ̀lé yìí nígbà tó fẹ́ ṣe ìsọmọlórúkọ ẹ̀ kí náà fi ṣe ìsọmọlórúkọ ẹyẹlé méjì àti àdàbà méjì kí náà fi ṣe wọ́n fi ṣe rúbọ so yẹ kó ṣe rúbọ nígbà tó fẹ́ sọ orúkọ olùgbàlà gbogbo ayé so yẹ kó tún fi ẹyẹlé ṣe rúbọ ẹ̀yin Kristẹni ẹ̀yin Mùsùlùmí máa ń bèrè kwẹsọ kan lọ́wọ́ yín níbo lẹ ti rí inú Bíbélì wípé tó bá ti fẹ́ ṣe èrú ẹ bá ti fẹ́ ṣe ìsọmọlórúkọ kẹ́ lọ máa wá ìrèké omi oyin ìlànà ibo ìlànà ẹni bó ló ti wá sẹ́nu Kristẹni ló wà ní kàbí inú ìbílẹ̀ ẹ lè dáhùn ni kẹ́mà ìrèké oyin ṣúgà kí ni wọ́n máa tún máa ń lò àìdùn níbo lẹ ti rí níbo ló wà ní Bíbélì ẹ máa lọ wá ìrèké ẹ máa lọ wá àìdùn ẹ bá sọmọ ní Sólómọ́nì dáàdì mi ó yí ẹ o Sólómọ́nì Ọlọ́run akọ́ àmọ́ ṣe àwa ti já o a ti padà sílé bí àdẹ̀sí wà yìí àwa máa jó ní ṣọ́ọ̀ṣì a máa jó ní mosque a máa jó nílé awo mi ò rówó fi kò sí náà rí bó orú ṣe gùn mí ni níbo mo ti fẹ́ rówó fi ṣe náà ibi ti fẹ́ lù mí pa sápá ti báyé mi jẹ́ níbo mo ti fẹ́ rówó fi ṣe náà òtítọ́ tí mo ń ṣe tí kò bá mi àwọn ọmọ ìjọ mi ti gbé àpótí ìdámẹ́wàá kó ní ṣọ́ọ̀ṣì kò sí àpótí ìdámẹ́wàá ní ṣọ́ọ̀ṣì mi mọ́ wọ́n ti lọ sọ́nù wọ́n ní èmi ló sọ fún àwọn ènìyàn wípé kó má dẹ̀ sọ ìdámẹ́wàá mọ́ kò sí àpótí ìdámẹ́wàá ní ṣọ́ọ̀ṣì mi wọ́n ti lọ sọ́nù kí túndé láti Ondo State so ìwàásù tí mo ń ṣe ti kó bá mi fúnra mi so please ẹ ṣàánú mi ẹ̀yin tẹ́ bá wà ní ìgboro tẹ́ bá mọ̀ wípé òtítọ́ tí mo ń ṣe yìí wípé nǹkan gidi ni fún yín ẹ jọ̀ọ́ tó Ọlọ́run bí o bá ju 100 million ẹ kàn send ẹ sákàǹtì mi kí lọ ṣe sólà sílé mo ní ìdí sólà tí bá ti ṣe sólà bíi 10 million ti tó ẹ jọ̀ọ́ tó Ọlọ́run ooru ti fẹ́ lù mí bọ́rùn mi ṣe gùn bọ́rùn akọ kò sí àkànlẹ̀ ìgboro rẹ̀ rìn ọlọ́mọ ẹ̀kọ́ ìtọ́ pa mí bẹ́ẹ̀ kí lọ́jọ́ ìnà ẹgbẹ́ olérọ́gán mi ò mọ̀ tó òtítọ́ ò pé mi nǹkan tí mo gbé máyà yìí wàhálà ni ṣùgbọ́n iṣẹ́ tá a rán mi ni mo jẹ́ yẹn iṣẹ́ tá a bá ti rán ikọ̀ kò kí ń pa ikọ̀ iṣẹ́ tá a rán mi lèmi jẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ sọ wípé ibi lèmi ń ṣe
ẹ jẹ́ kí Ọlọ́run wá ṣe ìdájọ́ mi kì í ṣẹ̀yin lẹ fẹ́ ṣe ìdájọ́ mi àbí àdìgbà tí ọba Solomon ti ṣe program ẹ̀ o gbọ́ pé ọba Solomon hot èèyàn rí àbò gbọ́ pé ọba Solomon fèèyàn sówó àbò gbọ́ pé ọba Solomon fèèyàn gan ọsẹ pẹ̀lú bí mo ṣe wá ń ṣe yẹn tí wàá mọ̀ pé òtẹ́ lọ́rùn wo lè lọ sí court ẹ lè ṣe kọ́ tó bá wù yín ẹ lè ṣe fẹ́nu yín òkè ilé tèmi ń ṣe yìí mo ń ṣe kìrìsìtẹ́nì mo ń ṣe mùsùlùmí mo ń ṣe babaláwo gbogbo ẹ̀ ni mo ń ṣe kò sí kankan tó mi ò mo ń ṣe hindu mo ń ṣe sindu mo ń ṣe indian mo ń ṣe judaism kò sí ilé tí mi ò kí ń ṣe bí mo ṣe wà yìí mo ti kàwé mo ti ka 7 book of Moses mo ka 10 book of Moses mo ka odù Mósè mo ka ògbójú ọdẹ nígbó Elédùmarè mo ka bíbélì mo ka Quran mo ka odù Ifá because knowledge is power o dẹ̀ lè rí knowledge níbì kan o máa wá kiri ní knowledge ò sí níbì kan ká ní pé knowledge wà níbì kan ní primary school ló yẹ kó kú sí o kò yẹ kó lọ sí secondary school kò yẹ kó tàti primary kó bọ́ sí secondary kò yẹ kó tàti secondary kó bọ́ sí university tó bá dẹ̀ jẹ́ wípé ibì kan ni mo wà ní tó bá ti jáde primary yẹ o gbọ́dọ̀ lọ sí secondary nílùú yẹn o gbọ́dọ̀ lọ sí university ní ìlú tó wà yẹn kò yẹ kí ènìyàn kó ní Ondo state kó lọ máa lọ sí Ìlọrin kó lọ máa ka university àbí kó kó Ondo state kó máa lọ sí Lagos state kó lọ máa ka university ó wá ìmọ̀ kiri ni check for knowledge. Knowledge is power and you cannot receive knowledge from one place ó máa wá káàkiri ni ìmọ̀ òpin síbì kan ìmọ̀ ń lọ sùà kò lópin. Go and seek for knowledge. When you get the knowledge, you have everything. If you don't get the knowledge, you have gone for life. So that is the key. So bí a ṣe parí ìsìn ìjọ ọmọlúwàbí wa tòní fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ wọ WhatsApp group tí ìgbìmọ̀ ìjọ ọmọlúwàbí WhatsApp number tẹ́ máa pè mí sí rèé o 08134276756 má pè mí bó pè mí mi ò gbé send voice message. Owó ló máa fi wọ group ìjọ ọmọlúwàbí o wọ́n bá fẹ́ ṣe ìjọ ọ̀fẹ́ ni tó bá lè ti wọ group yẹn owó tó san owó ìwé ló san a máa send ìwé fún ẹ látòrí link tá bá ti send ẹ fún ẹ wàá lè máa kà lórí fóònù ẹ kò ní nídìí kó wá get ìwé yìí gbogbo nǹkan tó wà ní ìwé ló wà ní orí internet gbogbo ẹ ló ti wà bẹ́ẹ̀ so ọlọ́kẹ̀ á ràn yín lọ́wọ́ ẹ ní rí dààmú ẹ ní rí pọ́njú so bí ó ṣe rí nìyẹn eriwo àyàgbó àyàtọ̀ àyàsóríire ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ nìyẹn o.